gómìnà Kwara ó dídí ìlú àwọn ìlú dẹ̀ ń tú mọ́ yín lórí ẹ̀mí àwọn èèyàn tayín lára wọ́n pa àwọn èèyàn ní oko ọdẹ kí ọdẹ mo rí fídíò yẹn ẹ̀rọ náà bá bà mí mo rí fídíò yẹn àwọn ọlọ́pàá ṣẹ̀ wá gbé jáde pé after 10 hours attack ẹ̀rọ ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ confam pé àwọn èèyàn kú after 10 hours attack ìdíyẹ táwọn ìgbé èèyàn mẹ́fà mọ́júmọ́ nílọ́fà tọ́yìn bíi ní Kwara náà ni tọ́yìn bíi almost like bóyá bíi 60 million tó bá dẹ̀ já sí wípé ojú títì ni ẹ̀mọ̀ ìyá fi jẹ wá ẹ̀mọ̀ mọ́tò dá dúró lójú títì bí egbò jẹ́ sójà nísìn kó mọ́ sí sójà kó kọ̀wọ́ kámò wà ní kí kámò náà máa ń pè tẹ́ bá rí ọ ní tó bá wọ kámò sójà lásán bóyá ọmọ ọlọ́mọ ní bóyá ọmọ sùkúl kan ní tó ń kọ̀wọ́ kámò àbúwọ̀ ṣòkòtò ẹ̀mú ẹ̀lù bíi pé ó ti ṣe Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn kìdínápà dẹ̀ ń ṣe fídíò jáde wọ́n dẹ̀ ń ṣe fídíò jáde ẹ̀dẹ̀ mọ́bi tí wọ́n wà ní tí mo sọ láàárọ̀ yìí wọ́n lè máa wọ́n gẹ́gẹ́ ìbá wọn náà wọ́n lẹ́mìí wọ́n ṣe kíní kan ebi fámìlì kan lè tàwọn náà kíní kan iṣẹ́ wo ni wọ́n gbà gbogbo ìlú láyé tí ó bá ti já sí wípé kò sí security kò sí ààbò láàrin ìlú yẹn kì í ṣe ìlú gidi. mo rí fídíò kan láàárọ̀ yìí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá nílùú òyìnbó ọmọ ẹ̀ ni ọmọ ẹ̀ wá ń fídíò ẹ̀ ọmọ ẹ̀ wá ń tẹ̀lé lẹ́yìn ọmọ ẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ó wá rìn free ẹ jọ 1 minute please. ẹ jọ 1 minute. ọmọ ẹ̀ wá rìn free àwọn ọmọ wa ń ka comment àwọn èèyàn wá ń comment lábẹ́ wípé Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ló owó jàlábí àbáyé bíi black ó wá ń rìn ó ń kọjá títì ó ń receive call ó ń lọ ó ń bọ̀ àwọn èèyàn wá ń comment níbi comment àwọn èèyàn wọ́n wá ń comment níbẹ̀ wípé ṣé o lè rìn free báyìí ní Nàìjíríà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run fún wa lówó Ọlọ́run jẹ́ akọ́lé Ọlọ́run jẹ́ àṣẹ kínní Ọlọ́run jẹ́ àṣegbá ká ṣàwó ká máa ṣàdúrà ṣé bàbá kọ́lé bàbá ṣe gbogbo ẹ̀ náà ààbò tí ò sí láàrin ìlú yìí kan ààbò tí ò sí láàrin ìlú yìí kan ìjọba wa ẹ ṣàánú wa o abẹ̀yìn lórúkọ ti t'Ọlọ́run abẹ̀yìn lórúkọ t'Ọlọ́run Ọlọ́run la fi bẹ̀yìn ẹ ṣàánú wa bọ́mọ lọ léèwé nísìnyí ọkàn òbí ò ní balẹ̀ ẹ wo fídíò tó kí ọdẹ yẹn kálukú àwọn ìlú wa ń tú ojújú ìlú kan bàbá ńlá ní Kwara náà ni àwọn èèyàn ti sáko ń bẹ òrò àgọ́ wọ́n ti pa àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ náà wọ́n ti lọ sàlẹ̀ wọ́n ti lọ pa àwọn èèyàn gómìnà wa ní Kwara ẹ̀yin dẹ̀ ní chairman gbogbo gómìnà ó 36 state kí lè ṣe ń bẹ̀ òdodo ọ̀rọ̀ líle yìí o Ìkòròdú ní Lagos state ń bí lásán ní Lagos state wá ń bí wọn kidnap ń bẹ̀ fídíò tí mo rí àrí àwọn bandit àwọn èèyàn sáré ni wọ́n ti gbẹ́mí àwọn èèyàn láàárọ̀ kùtùkùtù Sunday àwọn èèyàn sì jí báyìí wọ́n dẹ̀ jí wọ́n jí sí dèdè kú wọ́n jí láàárọ̀ kùtùkùtù wọ́n jí gbàdé kú ni gbogbo state kọ̀ọ̀kan dẹ̀ ní federal government ń fún ní owó security àwọn ọmọ ìlú mi tó wà lẹ́kọ̀ọ́ nísìn tó bá dásìkò ọdún léyà nísìn tí wọ́n náà wọ́n lọlé ọdún léyà wọ́n lè rí ìlú wọn báyìí torí ìlú wọn ti tú ìlú wọn ti tú tẹ́bá dé Lagos Island àwọn ọmọ Kwara tó wà ń bẹ̀ bí àwọn baba ńlá ni bí àwọn ọmọ Olùwàgán ni bí àwọn ọmọ Òkè Ọdẹ ni ọ̀pọ̀lọpọ̀ ìlú mi ti tú báyìí táwọn ọmọ fọkàn balẹ̀ pé tó bá ti dásìkò ọdún léyà à ń lọlé láti lọ ṣọdún mo dájú fẹ́ ṣọdún báyìí nísìn àwọn bandit ti lé wọn kó láàrin ìlú gómìnà wa ẹ má bẹ̀rù Ọlọ́run ọba fa dúdú ọ̀rọ̀ àwọn báyìí sọ yìí o dúdú ọ̀rọ̀ ni o àwọn èèyàn kúkú aláìnídìí ẹ̀mí kan ṣòfò ni kò dé kan yín 2027 lẹ́ ń pariwo bóyá 2027 ó ṣe rí nísìn àtàláfà kalẹ̀ aládìbò tá nínú yín tọ́ka rẹ̀ balẹ̀ tó lè fọwọ́ sọ̀yà kó wọ́n di 2026 nínú yín lásán ṣé báwọn kánsílọ̀ kan náà dìbò fún lẹ́kùn bí àfihàn wá o àwọn obìnrin mẹ́ta báyìí nínú àwọn kánsílọ̀ tó dìbò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sí láyé báyìí ẹnìkan ní Lẹ́kì ẹnìkan ní bí Akíntù àbíbì kan tó dìbò fún wọn àti wọ́n fẹ́ dìbò fún wọn gan tó ti wọlé wọ́n ti búra fún wọn as kánsílọ̀ wọn kò sí ẹ̀mí tí wọ́n fi lu kánsílọ̀ yẹn ẹlẹ́mìí ti gbẹ̀mí ẹ̀ Yorùbá ní ẹ̀mí tí ò ní dọ̀la ti ń dóṣù mẹ́fà ònàrọ̀ yín
ẹ̀ ń lẹ pósítà nísìnyí 2027 ni o lágbájá ni máa fà kalẹ̀ lágbájá ló máa wọlé lágbájá ló máa ṣe kíní kan pósítà ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi ilẹ̀ kalẹ̀ nù yín obituary lẹ́lẹ̀ o tẹ́yìn bá sà ti jí ẹ ti wà ókè táwọn ọmọ yín ti wà ókè tẹ́bí yín ti wà ókè kò sí tó kàn yín pẹ̀lú àwa tẹ̀ ń darí mọ́. alhamdulilah ok ká ní èmi ń rí jẹ nísìnyí mo ń rí jẹ alhamdulilah mo ti jẹun àárọ̀ yìí nísìnyí ẹlòmíì náà ti jẹun àárọ̀ yìí nísìnyí ṣé bó ṣe rí lọ́dọ̀ tèmi lórí lọ́dọ̀ ẹlòmíì àìṣe sẹ́nitọ̀ àìṣe rẹ́ẹ̀pù àìṣe gọ́fúnà ẹnu wọn bá tá a rí náà tá a tún rí náà ẹ mọ iye ẹ̀mí tó so mọ́ wa ẹ mọ iye ẹ̀mí ok báwa ṣe wá rí opportunity pé àwọn ti ẹ̀ ń rọ́wọ́ fi sẹ́nu yẹn ẹlòmíì rí opportunity àti rọ́wọ́ fi sẹ́nu tó ṣàánú àwọn èèyàn ni tó nǹkan rẹ ó rẹ́dí àti ṣàánú àwọn èèyàn ni wọn rẹ́dí àti ṣàánú àwọn èèyàn olùṣípọ̀ jòrò lọ o àjídàbà olùṣí ó pọ̀ jòrò lọ o àjídàbà àwọn èèyàn suffer ẹgbọn tẹni ìkànnì sìn ó ní Ajiboye Saheed ó ní you are a part of the government since you are eating from Oluomo okay I'm eating from Oluomo ṣé mi ò kí ń ṣàánú àwọn èèyàn mélòó ni ìwọ fúnra rẹ Ajiboye Saheed ni ìwọ náà ń ṣàánú ní community ẹ èèyàn mélòó ló ń ṣàánú ní community ẹ èèyàn mélòó ló sunkún délé rẹ tó rẹ lẹ́rìn ẹnu opportunity táwa ní tó mọ iye àwọn èèyàn táwa fi ṣàánú àwọn tó wá ní great opportunity ńlá rẹpẹtẹ mélòó nu wọn ni wọ́n ṣàánú àwọn gómìnà wa ń kọ́ mélòó náà ṣe fún wa àwọn rẹ́pù wa mélòó náà ṣe fún wa ìbáwọn kan ní wọ́n dìbò fún o ní chairman local government ládùúgbò rẹ mélòó nu wọn ló ṣàánú rẹ nígbà tí dìbò fún wọn tán mélòó nu wọn lẹ́rí kàkẹ́rí wọn mílíọ̀nù náà tó lọ ń wú káàkiri àwọn èèyàn máa wọ àwọn onírò làákàyè ẹlòmíì onírò làákàyè kó tó comment ẹlòmíì onírò làákàyè kó tó ronú ẹ foundation tá a dálẹ̀ ẹ mọ iye àwọn èèyàn tá a sànù àwọn tó wọ́n sì kí wọ́n bẹ́ o àwọn tó ní kidney wọ́n bẹ́ o àwọn tó ní oríṣiríṣi àìsàn wọ́n bẹ́ o láì ṣe pé a ní ilé iṣẹ́ kan tá a dálẹ̀ kan tí ìjọba ń fọ́ǹdì wa ìjọba ò fọ́ǹdì wa sẹ́bí nàìjíríà wallahi ìjọba ò fọ́ǹdì wa ẹnu wọn bá opportunity pé a mọ àwọn èèyàn díẹ̀ díẹ̀ náà àfi ṣọ́ọ̀bù káàkiri pé láti lọ gbàǹbí láti lè fi try láti lè fi rectify ìwọ̀nba tá a bá ní ṣe fáwọn èèyàn àgbo oṣù lọ́wọ́ ìjọba ò fọ́ǹdì wa lówó oṣù wọn fọ́ǹdì program wa àwa là ń sanwó ọ́fíìsì fúnra wa àwa là ń sanwó staff fúnra wa. ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdẹ̀ní gómìnà láàrin ìlú wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ ìlú rẹ̀ ó dẹ̀ ń fò káàkiri inú pléènì ń lọ káàkiri from one meeting to another meeting à ń lọ party meeting ẹ̀ níbọ̀ dáadáa bẹ́ẹ̀ sẹ́ àwọn ẹlẹ́ṣin ńlá à ń lọ party meeting ẹ̀yin lọ party meeting wọ́n bá rí l'Abuja lé ní wọ́n á rí ní Kánò lọ́la wọ́n á rí ní kíníkan lọ́la mo wà l'Abuja níjọ́ Friday subhanallah ṣé màmúlò ẹ̀ máa ṣàwọn mo wà l'Abuja níjọ́ Friday báwa ṣe bọ́ọ̀lù ní airport báyìí náà dá wa dúró wọ́n dá ogun mọ́tò dúró wọ́n dá gbogbo wọ́n dá wa dúró wọ́n á fẹ́ tó 2 hours kí ló ṣẹlẹ̀ president fẹ́ kọjá president bọ̀ Ìbàdàn president fẹ́ kọjá àwọn dá ogun mọ́tò dúró èsì ṣe ògbúrọ̀ rìn àtàpá ọ̀tún àtàpá òsì wọ́n gbé president fẹ́ kọjá ok nígbà tó dá ogun mọ́tò dúró sí kílẹ̀ gbogbo èèyàn kílẹ̀ mọ́tò ń ṣe yẹn wọ́n ń ṣọ́ ẹ̀mí president nù wọ́n ń ṣọ́ ẹ̀mí president nìyẹn o náà fi dá gbogbo ẹ̀mí àwa bálábòyé bá ń kọjá bálábòyé bá wà ní mọ́tò kẹgbẹ́ dání dáhùn tó dáyàn dúró yẹn yóò yà bímọ síbẹ̀ ni bẹ́ẹ̀ ni ká bá sí kì í pé ẹ̀rọ ṣe ẹ lọ yóò yà kú sínú mọ́tò kẹgbẹ́ dání ni wọ́n ń ṣọ́ ẹ̀mí ẹnìkan torí pé ẹ̀mí ẹnìkan fẹ́ kọjá pẹ̀lú àwọn ẹ̀ńkọ́ ìjẹ wọ́n dẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ̀mí tí ò wúlò àwọn ẹ̀mí tá a wúlò wọ́n dẹ̀ dá wa dúró. ẹlòmíín lọ sí appointment ìjọ Friday yẹn tó gbé gbẹ̀ni ó ti rí jíjẹ àti mímu gbẹ̀ni ó ti rí jíjẹ àti mímu táwọn ẹbí tiẹ̀ náà rí tiẹ̀ táwọn ọmọ rẹ̀ rí tiẹ̀ ní pé bàbá àwọn ti lọ Àbújá ó fẹ́ lọ gbaṣẹ́ lọ́dẹ̀ ti fún ní táìmù pé táìmù báyìí ní kó dọ́fíìsì wa o ọ̀dàdù almost 2-3 hours náà fi wẹ́ẹ̀sì dáhùn ẹ̀ iṣẹ́ ìpadà bọ́ lọ́wọ́ ẹni yẹn. kí ni àwọn àǹfààní pàǹdìbò
ẹ ti polówó ní sí collect your PVC go and collect your PVC ìwé ìdìbò rẹ òun lágbára rẹ tó bá ti gbà ìwé ìdìbò agbára òfowó lẹ́ ń tọ̀ wá fún agbára òfowó lẹ́ fi ń tọ̀ wá ìwé ìdìbò rẹ òun lágbára rẹ agbára òṣìwò tá lágbára ni pásítọ̀ ẹlẹ́sọ̀ bá ti ń bọ̀ náà lẹ́mọ̀ tàn wá lẹ́mọ̀ fún àwọn kéékèèké báyìí lẹ́mọ̀ fi tàn wá ok ẹni tí yà ń jẹ láti bí ọdún kan àbọ̀dún kan àbọ̀ tí yà ń jẹ láti bí ọdún kan àbọ̀dún kan àbọ̀ election wọn bọ̀ ẹ wá pè ẹ wá fún ní bí i 200,000 ẹjọ́ ṣe kò ní gbà kò máìdì kí yàrá náà yọdún mi tó padà tó wá jẹ́ o but moment tẹ̀lé ń pa lọ́wọ́lọ́wọ́ yẹn moment tó ń sọ́fà lọ́wọ́lọ́wọ́ yẹn akọ́gbó yẹn bí bùkátà àti tí wọ́n bí yáná. táwọn yẹn lè jí kéèyàn sùn lálẹ́ Saturday la ilaha illallah kéèyàn sùn lálẹ́ Saturday láàrin ìlú kí wọ́n dẹ̀ sọ fáwọn aráàlú pé ó dára o á jí dáadáa o àti wọn ní jí dáadáa la ilaha illallah àti wọn ní jí dáadáa ají gbà tí wọ́n jẹ àwọn bandits ìyàwó lu àwọn local vigilante àwọn ọlọ́dẹ ìbọn wo ní bẹ lọ́wọ́ ọlọ́dẹ ìbọn wo ní bẹ lọ́wọ́ ọlọ́dẹ àwọn local vigilante ìbọn wo ní bẹ lọ́wọ́ wọn pẹ̀lú táwọn ènìyàn gbé dání wọ́n gbẹ́sẹ̀ ẹ̀mí àwọn èèyàn la ilaha illallah wọ́n gbẹ́sẹ̀ ẹ̀mí àwọn èèyàn alẹ́ ní gómìnà láàrin ìlú àwọn constituency òkè ọdẹ ṣé wọ́n ní rẹ̀ fún bẹ́ẹ̀ ní tó lọ tó ń sojú wọn olùwàgbọ́n náà bẹ́ẹ̀ Ìlọ́fà bẹ́ẹ̀ ìjẹ́ táwọn ìgbéyàn mẹ́fà mọ́júmọ́ ní Ìlọ́fà tọ́yìn bíi ní Kwara náà ni tọ́yìn bíi almost like bóyá bíi 60 million tọ́nà fẹ́ gbà. àwọn bandits yìí Starboy àwọn bandits yìí wọ́n á dẹ̀ bọ́ sí orí afẹ́fẹ́ wọ́n á tún mú kámẹ́rà wọ́n á tún máa kámẹ́rà wọn wọ́n á tún máa lérí wọ́n á máa lérí ìwà wọ́n á máa lérí wọ́n á tún máa lérí pé ìka àwọn ẹgbàá báyìí ni ògìní ka ọ̀gbìn táwọn fẹ́ gbà rí o dúpẹ́ Starboy. ẹ dákun ìjọba ìṣàánú wa àníṣe ẹ jẹ́ ókè tó ibi gàrí labá rí mu ẹja máa mú ẹfà wa ẹfi wá lẹ̀ fọlọ́hún afẹ́yìn náà lẹ̀ fọlọ́hún tó ibi gàrí labá rí mu ẹja mú tó bá ṣe ẹwọ má jẹ́ kí n tọ́ ẹ o má wo aṣọ lọ́rùn yẹn o má wo aṣọ lọ́rùn yẹn o pé àwọn eléyìí ìdè má wo kọ́lọ̀ o pé kọ́lọ̀ àwọn eléyìí wallahi tallahi ọlọ́wọ́ gbàngbọ́n tí mo sọ yìí ara ni àwọn èèyàn àti wá gbọ́ ló mú ẹlòmíì tẹ́lòmíì bá sọ pọ́blẹ́mù ẹ̀ fún ẹ báyìí pé nǹkan báyìí ń dáhùn láàmú wàláhì ó tó dúpẹ́ tiẹ̀ fọlọ́ ni ó tó dúpẹ́ tiẹ̀ fọlọ́ ni yóò rò pé ogun ẹ̀ tí ń gbé mọ́tò káàkiri yẹn ló dà fún yìí kẹ́lùmí ìfẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ó bí ẹ̀jú mọ́tò tí ń gbé káàkiri lọ mọ́tò ẹlòmíì sì nǹkan kò ṣe o kò ní problem táyà o táyà ló ní problem o kò ní gear problem o kò ní engine problem o kò ní clutch problem o mọ́tò rẹ̀ pé dáadáa o àmọ́ ó ní fuel problem owó tí ó fi lè gbódà mọ́tò ẹ̀yọ̀kan tí ti káàkiri náà pé láti àjẹ́ kí n fi mọ́tò yìí lẹ̀ àyíbá mọ́ wọ́n lè pè ní fúnṣẹ́. ara ni àwọn èèyàn o ẹ̀dẹ̀ ń gba owó allocation ẹ̀ ń gba owó security bẹ́yìn bá ti gba owó yẹn bẹ́ẹ̀ bá ti kó dání tẹ́yìn bá ti ná kò sí tó kàn yín pẹ̀lú secure ẹ̀mí àwọn èèyàn mọ́ ẹ̀dẹ̀ ń pariwo gbogbo wa yìí náà sì la ṣe wàhálà aládẹ́bí àwa yìí gbogbo wa yìí náà la ṣe wàhálà la pariwo yẹn la ṣe kàwọn gbọ́ story from one story to another àwọn ti rò pé níjọ́ tí ìjọba tẹ̀wá mẹ́yìí tẹ́ bá ti bẹ́ẹ̀ ti débẹ̀ níjọ́ tí ẹ kọ́kọ́ bá wa ṣàdéhùn ìjọba tẹ̀ bẹ́ẹ̀ ti débẹ̀ á máa ra petrol bóyá bíi 50 naira ni àbọ̀ 100 naira wíwo mọ́tò tiẹ̀ wálẹ̀ pátápátá àní abáfẹ́ra Toyota Jeep ń sìn àlìmọ́ ní ju bóyá bíi 3 million 5 million lọ tọ́ka wa ti balẹ̀ pé àánú ẹ̀fọ́ kan balẹ̀ ìlú ti dáa a sọ pé ẹ̀ try o bó bá wù ẹ́ gbogbo wa bá dẹ̀ sọ pé ẹ̀ burú problem ti ẹ̀ nìyẹn àlẹ́ try gbogbo yìí ẹ sàpàdé ọlọ́run ọ̀bàlájọ́ kan ẹ kò ní 2027 ẹ lò 2025 ẹ wọ sàárè ìjọ kan ẹ wọ 2020 ẹ wọ 2050 ẹ wọ sàárè ìjọ kan gbogbo aláwọ̀ sàárè ìjọ kan gbogbo àwọn ẹ̀tọ́ wa nígbà wọn gbà láyé àgbà lọ́run gbogbo ojú ọ̀nà tí ó da yẹn nígbà bẹ́ẹ̀ bá fóònù sí helicopter ni helicopter ẹ ti dé ìlú tẹ́ ń lọ àwọn àwọn sọ́fà ẹ̀ àwọn àwọn sọ́fà ẹ̀ mi ò wá mọ ìwọ tó wà lórí ètò yìí o bí orí TikTok ló wà o àbúrí Facebook ló wà o tájọ wà lórí ètò yìí láàárọ̀ yìí o ìwọ lè máa gbádùn tiẹ̀ o ó lè wọ́n tó ti wà lórí ètò yìí tó dé ogun kan rẹ òun gbádùn Ọlọ́run ní jẹ́ kó rápadà sí aburú o àmọ́ àwa tó kù ń bẹ́ẹ̀ gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì nìsín ó lé Kwara North ẹgbẹ́ wọn lè sùn ní Kwara North ní gbogbo wọn lè sùn ní gbogbo eré abẹ́yẹn agbọ́nà wa ẹ̀dẹ̀ ń sùn
ok Ìlọrin inú inside Ìlọrin táwájọ́ mọ̀ Ìlọrin fọkànbalẹ̀ inú Ìlọrin fọkànbalẹ̀ inú Ìlọrin fọkànbalẹ̀ ẹ ṣe gbogbo títì Ìlọrin yẹn dáadáa gbogbo ẹ̀ láfojú ara wáyé èmi gbogbo Ìlọrin west wà ní ẹ ṣe gbogbo ẹ̀ dáadáa àrí àwọn tó wá kù ńkọ́ àwọn tó kù ńkọ́ ṣé wọ́n ṣe Kwara mọ́ ni òrò àgbọ̀ ìṣe Kwara ni òkè ọdẹ ìṣe Kwara ni Ìlọfà àwọn ìṣe Kwara ni ẹ̀wọ̀n bẹ́ẹ̀ baba ńlá ṣé wọ́n ṣe Kwara ni kí ló dé tó já sí pé àwọn èèyàn àwọn bandit dẹ̀ lọ bẹ̀ wọ́n dẹ̀ ń pa wọn wáyé tẹ́lẹ̀ kó sùn security lọ bẹ̀. wọ́n á rí ní gómìnà sọ lórí kíní mo rí gómìnà lánàá tí wọ́n sọ lórí pé òun ra wẹ́ẹ̀dẹ̀ sí ìjọba kí wọ́n jọ kán fáwọn ní security tó pọ̀ kí lẹ́ ń wò láti jọ yìí ṣe é sùn tẹ́lẹ̀ ni ìsìn lẹ́sẹ̀ wà mọ̀ pé tani gbọ́ máa ok ìsìn lẹ́sẹ̀ mọ̀ yí pé ẹ ní di security tó pọ̀ ìsìn lẹ́sẹ̀ mọ̀ yẹn ẹ wò gbàtàwọn èèyàn ti pariwo ẹ jọ ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ wò gbàtàwọn èèyàn ti pariwo ẹ dìde sọ̀rọ̀ yìí wọ́n ṣe wá pa àwọn èèyàn lókè ọdẹ láàárọ̀ àná Sunday after 10 hours ni àwọn ọlọ́pàá ṣe wá confirm pa àwọn èèyàn kú kí wọ́n ní wọ́n ṣe sùn ni Commissioner of Police Kwara State ṣàbí ní ọkọ̀ balẹ̀ yọ́n ṣe gbẹ̀yìn débẹ̀ ni ẹ wá nǹkan ṣe o àwọn ọlọ́dẹ tó jọmọ ìlú táwọn tó wá dìde pé pé ìjọba wa lè protect ẹ̀mí wa àwọn ṣà lè protect ẹ̀mí ara wa pẹ̀lú àwọn èèyàn wa àwọn ni wọ́n pa ìwọ́n pa bí i 12 láàrin wọn. Ajíbówó mọ̀ pé òkè ọdún gbogbo bẹ̀ yẹn ẹ lọ síbẹ̀ yẹn kẹ́ lọ́wọ́ inú ìlú kan wà ń Kwara wà ń bẹ̀ yẹn pé pé tọ́ bá fẹ́ drive wọ́n lè drive for 4 hours lọ́tọ̀ lóṣù kò sílé kankan bẹ̀yìn gbóni tọ́ bá kidnap yẹn ọgọ́rùn ọdún wọn lérí yẹn mẹ́wọ̀n tẹ́ẹ̀fì máa lọ tẹ́ẹ̀fì máa wẹ̀ lérí security ẹ̀yọ̀ kaba yìí security ẹ̀yọ̀ kaba yẹn lérí ṣé àmà local government lásán ti máa ń kọjá lọ bẹ́ẹ̀ mọ iye àwọn ọmọ búlọ̀ sáré tẹ̀lé lẹ́yìn ni ẹ̀jẹ̀ aláìṣẹ̀ wọn ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ àwọn ní kí Nàìjíríà lójú kúrò ayé pẹ̀lú gbogbo tí ó ṣẹlẹ̀ yìí kó ló wá jọ nínú àánú ẹ̀ kó lọ́n kó bá wa tún Nàìjíríà ṣe o.